òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọ̀dákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa, Baba Lakordion. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ tẹ́ tó fún wa. Olúwa gbọ́pẹ́ wa, ògo ni fún orúkọ yín o. Àtúntẹ̀síwájú ní ìṣẹ́jú díẹ̀, Olúwa bá wa pàdé kẹ́sì sí wa níyì ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń wò wá. A wà ní apá kẹta ẹ̀mí mímọ́ àti iṣẹ́ rẹ̀ àti àwọn ẹ̀bùn tí yóò wà lábẹ́ rẹ̀ bí a ti ń bá wa sọ láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo ti bá wa sọ̀rọ̀ irú àwọn oore ọ̀fẹ́ tí a lè rí nígbà tí ẹ̀mí Ọlọ́run bá wọ inú wa, àwọn oore ọ̀fẹ́ tá a lè gain. Ṣùgbọ́n báyìí lónìí, láì fi àkókò ṣòfò, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe nínú ìjọ. Iṣẹ́ ẹ̀mí mímọ́ nínú ìjọ. Iṣẹ́ ẹ̀mí mímọ́ nínú ìjọ. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ní agbára ìjọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ó ní agbára ìjọ. Ní àtijọ́, ẹ̀rí ẹ̀mí mímọ́ ló fún wọn ní ẹ̀bùn ìṣọ̀kan. Ẹ̀rí ní òun ló fún ìjọ ní oore ọ̀fẹ́ láti ní ìfẹ́ ara wọn. Ẹ̀mí Ọlọ́run, ìmísí Ọlọ́run, ìmísí àtọ̀runwá la fi ń gbọ́ báyìí l'Olúwa wí nínú ìjọ látijọ́, ṣùgbọ́n tí ò sí mọ́ lónìí. Ẹ̀mí mímọ́ tá a lé jáde lónìí nínú ìjọ, iṣẹ́ tí ń ṣe nínú ìjọ ní ìṣọ̀kan. Ẹ̀rí ẹ̀mí Ọlọ́run á mú ìṣọ̀kan wá, á mú ìfẹ́ wá, á mú kí ìgbàgbọ́ jinlẹ̀ láàrin àwọn ọmọ ìjọ. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kì í fàyè gba àgàbàǹgebè láàrin ìjọ. Alàgbà tálàgbà wọn ó fẹ́ràn ara wọn. Ìránṣẹ́ Ọlọ́run bíi 3 4 lórí pẹpẹ wọn á fẹ́ràn ara wọn, torí ẹ̀mí Ọlọ́run kan náà ni gbogbo wọn ń lò. Ṣùgbọ́n lónìí kò sí bẹ́ẹ̀ mọ́. Àwọn obìnrin rere nínú ìjọ wọn á fẹ́ràn ara wọn, wọn á nífẹ̀ẹ́ ara wọn, wọn á gba ara wọn gbọ́. Wọn kì í dìtẹ̀ ara wọn látijọ́ nítorí pé ẹ̀mí Ọlọ́run ń ṣàkóso, ó fi wọ́n sí ìṣọ̀kan nígbà náà. Ẹ̀rí ó mú kí àdúrà wọn máa gbà, ó mú kí wọ́n máa kí alálàá ká ní àwọn ọ̀pọ̀lọpọ̀ alálàá tí wọ́n á lálàá ní tó fẹ́ ṣẹlẹ̀ nínú ìjọ, tí wọ́n á gbóhùn tó fẹ́ ṣẹlẹ̀ nínú ìjọ. Ẹ̀rí láyé àtijọ́ nígbà tá a bá ń ṣèsìn lọ, tí a bá ń gbàdúrà ìbẹ̀rẹ̀ ìsìn, tí a ń kọrin ìbẹ̀rẹ̀ ìsìn, ẹ̀rí nínú ìjọ ẹ̀ka tiwa ní inú ìjọ CAC, ẹ̀rí mo jẹ́ ọmọ bíbí CAC pọ́nbélé. Ẹ gbọ́ mi, nínú ìjọ wa ẹ̀rí ní àtijọ́ bá ti ń kọrin ìyìn nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ìbẹ̀rẹ̀ ìsìn ní ọjọ́ ìsinmi, àgbọ́ báyìí l'Olúwa wí, ẹ gbọ́ ohùn mi, báyìí ni Olúwa wí. Olúwa yóò sì bá ìjọ sọ̀rọ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yẹ, ohun tí ó ṣẹlẹ̀ nínú oṣù yẹ, ohun tí ó ṣẹlẹ̀ nínú ọdún yẹ, yóò sì tún bá orílẹ̀-èdè sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ ṣe rí pé kò sí mọ́ nínú ìjọ. Ogún rere la sọnù. Ìwúlò ẹ̀mí mímọ́ nínú ìjọ ni mò ń bá wa sọ̀rọ̀ nípa rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abẹ́rẹ́ kò lè dá aṣọ rán o láì sí òwú nídìí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìgbálẹ̀ kò lè gbálẹ̀ láì sí pé a di ìgbálẹ̀, láì sí pé bí a ti dì í lókun nídìí, ìgbálẹ̀ ò lè dá ṣẹ́ṣe fúnra rẹ̀. Ṣé ti rí? Bẹ́ẹ̀ náà ni tí ò bá sí ẹ̀mí mímọ́ nínú ìjọ àti agbára, kò sí nǹkan tí ìjọ ní ìdáṣe. Ìdí nìyẹn tí ìjọ fi dòkú lónìí. Ẹ̀wọ̀n torílẹ̀-èdè wa dà látọwọ́ ìjọ wa ni. Ẹ̀wọ̀n tí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run dà lónìí nígbà tá a fẹ̀mí mímọ́ sílẹ̀, tá a fi agbára Ọlọ́run sílẹ̀. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ orí pẹpẹ ó di tá à ń rí ogun mọ́ nígbà tí tá a fi agbára ẹ̀mí mímọ́ sílẹ̀. Ẹ̀rí ó di tí à ń rí ogun mọ́, tá à ń rí odidi ènìyàn mọ́ orí pẹpẹ.
tá sì ń pe orúkọ Olúwa ń bẹ̀ tí ó jẹ́ pé bàbá àtijọ́ wọn ò ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbọ́ eléyìí ẹ̀rí gbogbo ìjọ Ọlọ́run alààyè ní orílẹ̀ ayé ni mò ń bá sọ̀rọ̀, kì í ṣe dọ́tírì kan ìjọ kan ẹ̀rí, àwa ni mò ń bá sọ̀rọ̀. ká dá ẹ̀mí mímọ́ padà sínú ìjọ kí ìṣọ̀kan lè ráyè ṣiṣẹ́, kí ìfẹ́ lè ráyè ṣiṣẹ́, kí ìgbàgbọ́ lè ráyè ṣiṣẹ́, kí àdúrà wa ó lè ráyè gòkè ẹ̀rí. bẹ́ẹ̀ sì ni kí a lè gbóhùn Olúwa ẹ̀rí, kí a lè gbóhùn Olúwa. ẹ̀yin ọmọ Ọlọ́run ọ̀rọ̀ rèé o, iṣẹ́ ẹ̀mí mímọ́ nínú ìjọ nìyẹn. ẹ̀yin ọmọ Ọlọ́run o, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, iṣẹ́ ẹ̀mí mímọ́ nínú ìjọ àkọ́kọ́ ó mú wọn dúró, wọ́n ń gbóhùn Olúwa, wọ́n ń sàsọtẹ́lẹ̀, wọ́n ní ìfẹ́ láàrin ara wọn ẹ̀rí. láti Iṣẹ́ àwọn Àpọ́stélì bẹ́ẹ̀ bá ti kà látòrí kejì àbórí kẹta orí kẹrin ẹ ó rí àwọn ìtàn wọ̀nyí tí wọ́n fi ohun gbogbo ṣọ̀kan tó ohun gbogbo sì ń lọ ní àlàáfíà. ẹ̀mí mímọ́ ò jẹ́ ká mọrú ogun tán gbé tiwọn, wọ́n ní ìfaradà, wọ́n ní ìforítì ẹ̀rí. bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni kì í parọ́ fúnra wọn. ìgbà tí Ananiya àti Safira fẹ́ gbé àgàbàgebè wọlé lójú ẹsẹ̀ ni ẹ̀mí mímọ́ lù pa. bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ lù tọkọtaya ipa torí ẹ̀mí mímọ́ ó ti ń ṣiṣẹ́ nígbà náà. ìránṣẹ́ Ọlọ́run ò lè ṣàgbèrè tán kó gorí pẹpẹ, ìránṣẹ́ Ọlọ́run ò lè fo oògùn sọ́wọ́ kó gorí pẹpẹ ní ayé ìgbà náà nígbà tí ẹ̀mí mímọ́ ń ṣiṣẹ́. torí náà ẹ̀mí mímọ́ ń ṣiṣẹ́ nínú ìjọ. gbogbo ìjọ Ọlọ́run alààyè lónìí ẹ jẹ́ á wá àyè láti dá ẹ̀mí mímọ́ padà sínú ìjọ. àlàáfíà fún yín ní kòríta yìí. ìkejì tí mo fẹ́ dẹnu dé kí n tó parí rẹ̀ ni mo pè ní iṣẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀rí. iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe, iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe nínú ìdílé, pàápàá nínú ayé àwọn òbí tá a dá ìdílé sílẹ̀ lónìí. Bí àwọn òbí bá fi àyè gba ẹ̀mí mímọ́ gan nínú ilé wọn, ó máa wúlò fún wọn gan. bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ tí àwọn òbí tí wọ́n bá fi àyè gba ẹ̀mí mímọ́ gan nínú ilé wọn yóò wúlò fún wọn ẹ̀rí. kò ní í sí àgàbàgebè láàrin tọkọ àtìyàwó, wọn à ní parọ́ fúnra wọn torí pé ẹ̀mí mímọ́ yìí ni ó máa darí wọn. á nira fún ọkọ láti parọ́ fún ìyàwó ẹ̀, á nira fún ìyàwó láti parọ́ fún ọkọ rẹ̀, á nira fún àwọn méjèèjì láti ṣàgàbàgebè. ẹ̀mí Ọlọ́run kò sì ní í fààyè gbà wọ́n láti má sìn ín, láti má gbàdúrà. tọkọtaya máa gbàdúrà kí wọ́n tó sùn, nígbà tí wọ́n bá jí wọ́n á gbàdúrà, wọ́n á jọ so gbogbo papọ̀, wọ́n á jọ jẹun papọ̀, wọ́n á jọ wà ń kó papọ̀, ìdílé wọn á di ta láyọ̀. nínú tí ó mú kí ìdílé wọn ó di ta láyọ̀ òun ni ọmọ tí wọ́n bá ń bí wọ́n á bí sínú ìfẹ́ Ọlọ́run. ẹ̀mí Ọlọ́run yìí wọ́n á fi kọ́. torí náà àwọn ọmọ ìwà wa gbọ́ràn ẹ̀rí, wọ́n á gbọ́ràn, wọ́n á gba ẹ̀mí mímọ́ Ọlọ́run sí àyà wọn. wọn à ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá à ń bí lónìí bí wọ́n ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí wọ́n dìdàkudà. gbogbo àwọn tó ń ṣe yahoo yẹsẹ̀ bóbí kan ló bí wọn. a sì rí kìrìsìtẹ́nì nínú púpọ̀ àwọn tó ń ṣẹ̀sìn púpọ̀ nínú àwọn gbogbo àwọn ọmọ tẹ́rí tá a bí lónìí tó ń ṣe yahoo, tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe olóṣó lónìí, tí wọ́n ń jalè lónìí, tí wọ́n ń pànìyàn lónìí, tí wọ́n ń gbébọn lónìí. bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe dà àbẹ́ẹ̀rí nígbà tí Ọlọ́run yọwọ́ kò nínú ìdílé ni. bẹ́ẹ̀ ni torí náà bá ń bá lọ báyìí kò ní pé wá iṣẹ́ tí ẹ̀mí máa ń ṣe nínú ìdílé àti nínú ìgbé ayé àwọn òbí, iṣẹ́ tó lágbára púpọ̀ ni. torí náà ẹ fa àyè gbà nínú ìdílé yín, ẹ fa àyè gbà bí mo ti tẹnumọ́ nínú ìdílé yín. torí yóò máa kọ́ tọkọ-tìyàwó, bẹ́ẹ̀ náà ni yóò sì máa kọ́ àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ yín, tí àwọn ọmọ yín yóò sì di tọlọ́run. ẹ kíyèsí ìgbé ayé, ẹ kíyèsí ìdílé kan nínú Bíbélì, nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkẹjọ sí 9. ẹ kíyèsí ìdílé Fílípì evangelist, ìránṣẹ́ Ọlọ́run. ẹ kíyèsí àwọn ọmọ rẹ̀ 4 tó bí obìnrin ni wọ́n. Bíbélì jẹ́ kó yé wa wípé àwọn ọmọ 4 yìí ni wọ́n ń sàsọtẹ́lẹ̀. ìyẹn túmọ̀ sí pé ẹ̀mí Ọlọ́run wà nínú ìdílé yìí. ẹ rí pé à ń sọ̀rọ̀ ìdílé títí di òní, ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. torí náà ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ìdílé àti nínú ayé àwọn òbí ó ṣe pàtàkì púpọ̀. ẹ kíyèsí kí ẹ sì dì mọ́. ẹ wá ẹ̀mí mímọ́, tọkọ-tìyàwó ẹ wá ẹ̀mí mímọ́ rí, bàbá àti màmá ẹ wá ẹ̀mí Ọlọ́run rí. ẹ fi kọ́ àwọn ọmọ yín, ẹ jẹ́ kó gbilẹ̀ nínú ilé yín. ẹ kọ́ bí a ti ń gbàdúrà, ẹ kọ́ bí a ti ń ka Bíbélì, bí a ti ń fọ̀rọ̀ Ọlọ́run yé àwọn ọmọ tẹ́ bí. ẹ máa fọ̀rọ̀ Ọlọ́run kọ́ ara yín, ẹ ní ìfẹ́ àti ìṣọ̀kan ẹ̀rí, kí ẹ sì máa gbàdúrà tọ̀sán tó rẹ máa fira yín sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà, kí ìdílé yín kó lè gínná, kí ìgbẹ̀yìn yín kó lè dára, ìrìn àjò ìgbàgbọ́ yín kó má bàa dàrú, àti àwa àti ẹ̀yin ká ló dédé ìjọba Ọlọ́run. Àlàáfíà fún ẹ̀yin ọmọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa.
àmín. Orúkọ mi ni ajínrere Ezekiel Dáre Ọláolúwa tí gbogbo èèyàn mọ̀ sí bàbá alákọ̀ọ́díọ̀n. Ó ṣeé ṣe lè ní ìmọ̀ràn ó fẹ́ kábọ̀ túmọ̀ àlá tàbí ìṣẹ̀lẹ̀ ogun tí a ń pè ní ọkọ ọ̀run ẹ̀rí, ìlóyún lójú àlá, ìbálòpọ̀ lójú àlá, ṣe menstruation lójú àlá, ṣíṣe wedding lójú àlá, bíbára ẹni létí odò sásásá, lílàlárí ejò sásásá, gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì ọkọ ọ̀run ni. Tó bá fẹ́ bọ́ ń bẹ̀ wọn náà lè darapọ̀ mọ́ wa pé àwọn nọ́mbà wọ̀nyí 00 32 22 86 93 tàbí 00 34 13 66 90. Iléeṣẹ́ ìránṣẹ́ wa wà ní opposite Ogunṣuà Grammar School, ìlú Mọdákẹ́kẹ́, Ọ̀ṣun State, Nàìjíríà. Àlàáfíà fún yín. Mò ń gbàdúrà lórúkọ Jésù Kristi kẹ́kún fún ẹ̀mí mọ́, kẹ́kún fún agbára ìjọ Ọlọ́run lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ kó padà síbẹ̀, kí ìjọ Ọlọ́run kó di tọlọ́run, ìdílé kí ẹ̀mí Ọlọ́run kó padà síbẹ̀, kí ẹ di ti Olúwa àtàwọn àtẹ̀yìn Jésù Kristi. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí baba Lacordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọdákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa bàbá Lacordion, ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà.